ṣe pàtàkì ó ṣe kókó òní lọ́jọ́ ìbí rẹ o ẹni rẹ Rukayat Adéọlá Ògúnyẹ̀dùn ẹni tó mọ ìrẹ ló gbé mi débi. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó òní lọ́jọ́ ìbí rẹ o ẹni rẹ Rukayat Adéọlá Ògúnyẹ̀dùn ẹni tó mọ ìrẹ ló gbé mi débi. Haji Hussein Bayọ̀nlé láti ìlú Manchester ló bẹ̀ mí níṣẹ́ òní òun ó sì jẹ́ bó ti rán mi. ó ní ògì ayọ̀ òní ní ìṣọjọ́ bí ẹni yìí òní ní ìṣọjọ́ bí ẹni ẹ̀yẹ olóní ní ìṣọjọ́ bí ẹni àpọ́nlé o olóní ní ìṣọjọ́ ìbí ọ̀rẹ́ òun àtàtà kí wọ́n bóun kí Rukayat Adéọlá ni mò ń ké sí o ọmọ lọ́jọ́ bí òní orí rẹ̀ àfiré ni lọ́jọ́ gbogbo ọdún rẹ̀ lóde tá fi ń yọ̀ tá fi ń dùnnú o ayọ̀ rẹ̀ ò wá ní dìbànújẹ́ inshallah òkú oríire tó ní ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ló ní wá bóun kí ọ̀rẹ́ àìṣẹ̀tàn tó lé lọ́dún Haji Hussein Bayọ̀nlé láti Manchester ló ní kí ó ní kí ó wá ní kí bí ológun ẹrú ó ní kí bí ọlọ́gbọ̀n ìwọ̀n ọ̀fà ó ní kí bí ẹlẹ́gbẹ̀rún òkè ó ní bá ọdẹ lé bàbá ti yeye tó bí ọlọ́mọ ọ̀fà ló pèlè o lẹ́yẹ̀rọ kí ọmọ lọ́lọ́ mi àbíṣù jókòó mo ní ọtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ o mo ní òfin gègé lọ́rọ̀ ẹnu mi bí mo ti fẹ́ máa bọ́ ọ̀pọ̀ kí ilé àwọn òbí rẹ̀ máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́ máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́ o àná ọmọ yẹn ló fi hùn mí máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́ ẹgbẹ̀rin máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́ máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́ o àná ọmọ yẹn ló fi hùn mí máa bọ́ ọmọ lọ́ọ́ fàrẹ́lẹ́. ìyẹ̀rú kí ọmọ lọ́fà mọ́jọ́ ìwọ lọ máa bá ṣùjọ́ gan ìjàkadì kátàkìtì lóró tọ̀fà ìjà kan tí wọ́n jà lọ́fà lọ́jọ́ ọjọ́ sí ọlálọ́mí ojú ta ló ṣe ó ṣojú ebè lálà ìbá ṣojú ọlọ́kọ̀ ìbá làwọn ìwọ lọmọ pínre láre ikọ̀ gbọ́dọ̀ jù kàn nílé ọlálọ́mí bí kan bá jù kàn nílé ọláfà mọ́jọ́ ogun ló ń dá sílẹ̀ nílé bàbá
tó wú